Aláròyé máa wí o. èyí láṣẹ tí àwọn alága kanṣu APC pa fáwọn ẹgbẹ́ onímọ́tò lọ́sùn. àgbáríjọpọ̀ àwọn alága kanṣu nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun ti kéde pé kí gbogbo àwọn olóyè ẹgbẹ́ awakọ̀ NURTW káàkiri àwọn ibùdókọ̀ nípínlẹ̀ náà lọ́rọ̀ kù nílé. gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní láti àsìkò yìí lọ títí tí wọn yóò fi yanjú wàhálà tó wà láàrin wọn. àwọn ọlọ́pàá ni yóò máa ṣàkóso ètò gbogbo láwọn ibùdókọ̀ náà láti lè pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn arìnrìn-àjò. ṣèbí nídàjọ́ ọjọ́ ajé Monday 20 oṣù keje ọdún yìí ni ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ láàrin àwọn igun ẹgbẹ́ awakọ̀ náà tó sì di wípé gbogbo gáràjì tó wà nínú ìlú Òṣogbo di ìbẹ̀rù fáwọn ará ìlú. ṣe ni àwọn igun kan fẹ̀sùn kan àwọn adarí tó wà ní ibùdókọ̀ lọ́wọ́lọ́wọ́ pé wọn kò fún àwọn láàyè láti gbé ọkọ̀ tàwọn náà wọ gáràjì. ìdí nìyẹn tí wọ́n fi fọ́n jáde láàárọ̀ ọjọ́ ajé. wọ́n fẹ́ onú ọ̀ káàkiri ìlú Òṣogbo pẹ̀lú onírúurú àkọlé lọ́wọ́ wọn. ohun tí wọ́n sọ ni wípé àwọn kò fẹ́ ìdarí alága wọn Nurudeen Alowolemo. akọ̀wé wọn Alhaji Fatai Adégòkè sọ wípé onírúurú ìwà àti Alowolenwu ti ṣàkóbá púpọ̀ fún ìdàgbàsókè ẹgbẹ́ náà nípínlẹ̀ Ọ̀ṣun. Adégòkè ní Alowonle kò fún àwọn láàyè láti ṣiṣẹ́ àwọn láì ní ọ̀nà mìíràn. ìdí sì nìyẹn tí wọ́n fi ké sí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Túnjí Dísù láti tọ́ná wádìí sí ọ̀rọ̀ ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. àmọ́ ṣá o, ìgbákejì alága àgbáríjọpọ̀ àwọn alága kanṣu nínú ẹgbẹ́ APC tó tún jẹ́ alága ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Iléṣà Ọ̀nàrẹ́bù Lánrè Balógun sọ wípé àwọn kò ní làjú sílẹ̀ kí ìpànìyàn kẹ̀kẹ́ ó bẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Balógun ṣàlàyé pé abala àkọ́kọ́ ìpín 4 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 fún àwọn alága ìjọba ìbílẹ̀ lágbára láti máa ṣàkóso àwọn ibùdókọ̀ àti láti rí wípé kò sí wàhálà níbẹ̀ àti láti tún mójútó ìmúgbòòrò ìpawówọlé lábẹ́nú fún wọn. ó ní onírúurú ìpèníjà tó ń kojú ètò ààbò látàrí ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà tító láti mójútó kò tún yẹ kí àwọn ẹgbẹ́ awakọ̀ ó tún kún un. gẹ́gẹ́ bó ṣe wí, alága tó ń darí àwọn ẹgbẹ́ awakọ̀ lọ́sùn lọ́wọ́lọ́wọ́ Nurudeen Alowonle ti mú ìdìbàjẹ́ wọnú ẹgbẹ́ náà. ó ní onírúurú ẹ̀sùn ló wà lọ́rùn rẹ̀. ohun yìí kan náà sì ni àwọn ọlọ́pàá ká ìbọn òyìnbó kan mọ́ lọ́wọ́ lóṣù díẹ̀ sẹ́yìn láì lè ṣàlàyé ibi tó ti rí i. nítorí náà Ọ̀nàrẹ́bù Balógun kéde lórúkọ gbogbo àwọn alága kanṣu ọ̀hún pé àwọn fagilé gbogbo iṣẹ́ àwọn olóyè ẹgbẹ́ NURTW káàkiri àwọn ibùdókọ̀ tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. bákan náà ni wọ́n tún kéde pé kí gbogbo àwọn olóyè ẹgbẹ́ ọlọ́kadà àti ti àwọn onímàrúwá ó lọ rọ́ọ̀kú nílé kí àwọn ọlọ́pàá sì kọjá sí àwọn ibùdókọ̀ náà fún ààbò àwọn arìnrìn-àjò. ó ní gbogbo nǹkan yóò wà bẹ́ẹ̀ títí tí àwọn yóò fi fikùn lukùn pẹ̀lú àwọn orí adé, àwọn lóókọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun àtàwọn lámẹ̀tọ́ láti mọ ìgbésẹ̀ tó tọ́ láti gbé lórí ọ̀rọ̀ ẹgbẹ́ náà. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.